translation ni ìkẹ́kọ̀ọ́ gboyè, ìkọ́ ẹ̀kọ́ gba oyè. Kọ́ is to learn, ẹ̀kọ́ is study, gba means to take, oyè is title by ìkẹ́kọ̀ọ́ gba oyè, ìkẹ́kọ̀ọ́ gboyè, the act of learning or studying to receiving a title, a doctor, accountant, lawyer, girl. Now, tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ìkẹ́kọ̀ọ́ gba oyè. The word yè means to live, to exist. So they say, oh, Jésù yè. That means Jesus. Àsìkò yìí, ẹ̀yin ènìyàn mi, èmi náà ènìyàn yín. Yorùbá dé tíṣẹ́ ló bá ṣẹ́, ààyè lè rí tẹ̀pa. Ọ̀rẹ́ gàrí èyí sàkó rárá tábà fúradẹ́lẹ̀ kí èsì nǹkan tí ó ń sọ lọ́rọ̀. Mo wá lónìí láti wá nílẹ̀ náà ọ̀rọ̀ kan. Kí tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá wa Másòyìnbó nínú ètò yín kẹtẹ sọ tẹ́ gbìyànjú láti tú graduation. Ẹ sọ pé ìkẹ́kọ̀ọ́ gboyè ìní ìrísí púpọ̀ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ fẹ́ tú ìkẹ́kọ̀ọ́ gboyè yẹn, ẹ sọ wípé ìkọ́ ẹ̀kọ́ gba oyè. Báwo ni tí a bá fẹ́ fọ̀ síwájú ló ti sọ pé ìkọ́ ẹ̀kọ́ gba oyè tí kì bá ti pé a bá fẹ́ sún ọ̀rọ̀ yẹn kì. Ṣùgbọ́n nígbà tí ẹ fẹ́ tú oyè, ẹ tún rí pé o plus ẹ tú oyè wípé ìkẹ́kọ̀ọ́ gba oyè, ẹ̀kọ́ tí a kọ́ láti gba oyè. Ẹ tún wá tún lọ síwájú pé ẹ̀kọ́ tí a kọ́ láti gba ohun tí ó jẹ́ kí á yè. Lápapọ̀ ẹ kọ́ sọ pé ẹ̀kọ́ tí a kọ́ to earn title. Nígbà tó yá tẹ́ fẹ́ fọ́ sí wẹ́wẹ́, ẹ sọ pé ẹ̀kọ́ tí a kọ́ láti gba ohun tí ó jẹ́ káyè, to exist. Ẹ rí pé níbẹ̀ yẹn bàtà ti wọ fújì láàrin. Bàtà ti wọ fújì ní àárín yẹn. Nínú èdè Yorùbá, nínú gírámà èdè Yorùbá, pàápàá jùlọ nínú ìṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ, a pín ọ̀rọ̀ orúkọ a pín sí ọ̀nà méjì. Ẹgbẹ́ òṣèlú sọ̀rọ̀, mo ní ọ̀rọ̀ orúkọ a pín sí ọ̀nà méjì. Alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ orúkọ tí a ṣẹ̀dá àti ọ̀rọ̀ orúkọ tí a kò ṣẹ̀dá. Ẹ̀rí ọ̀rọ̀ orúkọ tí a ṣẹ̀dá, ó ní ọ̀rọ̀ orúkọ tí a lè fọ́ sí wẹ́wẹ́ tí ìtumọ̀ rẹ̀ kò ní yàtọ̀ sí ìtumọ̀ ìpìlẹ̀ rẹ̀. A word that we can break down and its meaning will not deviate from the source meaning. Òun ni ọ̀rọ̀ orúkọ tí a ṣẹ̀dá. Bí àpẹẹrẹ, ìfẹ́. Ìfẹ́ yẹn tí a bá fọ́n ká tí ó lẹ́rù kò mẹ́bẹ̀rẹ̀ pẹ̀lú fẹ́. Ẹni pé fẹ́ yìí ta bá ń fọ́n ká, ní tí ó bọ̀ fún ẹ tí wọ́n bá sọ pé kí ló fẹ́, what do you want? Àwọn fẹ́ yẹn láti inú blọọ̀fù náà ni ìfẹ́. Ẹni pé tàbí fọ́n ká fẹ́ yìí kò yàtọ̀ sí fẹ́ yìí. Its meaning is not deviated from the source, which is love. Ìfẹ́ fẹ́ kò yàtọ̀ sí ìfẹ́. Bákan náà, ọ̀pọ̀ àfọwọ́bẹ̀rẹ̀ ọ àti gbọ́n ọ̀gbọ́n rẹ̀ ní ẹ̀rí pé gbọ́n yìí tí wọ́n sọ pé èèyàn ń gbọ́n. That is, he is wise. Ó ṣe kí ni? Ó gbọ́n. Gbígbọ́n yẹn kò yàtọ̀ sí ọgbọ́n nígbà tí a fọ́nká. Ọgbọ́n is wisdom. Ẹ̀rí pé kò yàtọ̀. Bákan náà, ìyè. That is to exist. Tọ́lá ní yè ni pé nǹkan survive tàbí nǹkan yẹn ó yè nígbà tí a gbé yìí sí ẹ̀gbẹ́ ikú. That is ìyè. Nǹkan yẹn sì pé ó yè ó survive. Ṣẹ̀dá ọ̀rọ̀ orúkọ tí a kò ṣẹ̀dá. Irúfẹ́ àwọn ọ̀rọ̀ orúkọ wọ̀nyí a kò lè fọ́ sí wẹ́wẹ́. Tí a bá gbìyànjú láti fọ́ sí wẹ́wẹ́, ìtumọ̀ rẹ̀ yóò yàtọ̀ sí ìtumọ̀ ìpìlẹ̀ tí a mọ̀. Bí àpẹẹrẹ, orí, o plus rí. Orí tí mo bá gbìyànjú láti fọ́ orí tí mo gbìyànjú láti fọ́ sí wẹ́wẹ́, rí yìí níyàrí ó ti yàtọ̀ sí ìtumọ̀ orí àmọ̀ sí ẹ̀dì. Rí is to see. I'm going to say something of saying
òtú òtú là ń fi ẹni fi kó ti yàtọ̀ òye tí ẹ gbìyànjú láti fọ́nká ó plus yè tí wọ́n sọ pé iye ló lè lọ níbẹ̀ yẹn ó yà á lè gbìyànjú láti fọ́nká yè is what is existence then gẹ́gẹ́ sí sọ survive gẹ́gẹ́ bí ẹ ṣe sọ but òye title ni ọ̀nà tí ẹbí tó dàbí yìí náà fún oyè tẹ́ tún ká ìtumọ̀ tí ń fún yín ìtumọ̀ mìíràn ni orúkọ yìí gan sọ yìí pé oyè yébẹ̀ is existence ó ti yàtọ̀ sí title oyè kìí sọ̀rọ̀ orúkọ tí ẹ lè fọ́n ká kò sí ní tó mú mi tí mo gbìyànjú láti sọ irú ọ̀rọ̀ yìí bí kò sí pé mo máa ń yìnyín láwo ọ̀gá lè jẹ́ sí wa lọ́jọ́ gbogbo ọ̀gá wa Másòyìnbó Ọlárẹ̀dàn Fábilọ́lá mo tiẹ̀ máa ń yìn yín kódà mo wà nínú àwọn tí gbogbo ṣùgbà fún yín torí pé ètò àti ìlànà ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí kò fi ààyè sílẹ̀ dáadáa fún ẹ̀kọ́ Yorùbá kí ọwọ́jà rẹ̀ kó jà lọ síwájú dáadáa bí kò sí pé ìgbìyànjú ẹ̀ ní wọ̀nyí. mo máa ń rántí olùkọ́ wa ní Àkúrẹ́ náà Ọlámídé ó sì yí fún mi olùkọ́ èdè Yorùbá bákan náà ẹ̀gbọ́n wa Táófíìkì Adébáyọ̀ ẹ̀gbọ́n Táófíìkì Adébáyọ̀ sáyẹ́ǹsì ní Yorùbá gbogbo ẹ̀yin ọ̀rọ̀ ní ẹ̀yin lẹ́ ń ṣègbìyànjú lẹ́ ń kó èdè Yorùbá lọ́wọ́ tí ọwọ́ ń dàrẹ́ tí ń tẹ̀ síwájú Ọlọ́run ní pín yín nípa ọ̀pá ìpè tí ré sí iwájúwájú ni ẹ ó máa lọ tí ẹ bá ní sọ wípé Mr. Nobody òun ló ń bá ẹ̀yin Mr. Somebody sọ̀rọ̀ ẹgbẹ̀rún dúkẹ́ tẹ́ẹ̀kì àwọn àlàyé tí mo sì ní ẹ sì pé bẹ́ẹ̀ náà ọ̀gá mi ọ̀rọ̀ bọ́tẹ́ kò ṣẹ̀dá a kò lè fọ́ sí wẹ́wẹ́ o gbàtẹ́ fọ́ sí wẹ́wẹ́ òun ní dé kó mú ìtumọ̀ ní ìwà fún yín ire o.